Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.
Sájọ máa ṣàmọ̀dún ó, ìgbà ń bá jọ́lẹ̀ nílùú.
nígbà ẹ̀jẹ̀ ká lọ́wọ́ òyìnbó. Ẹ̀yọ́ ọmọ sọ́yè bóyá o ẹ̀gẹ́ sì ní gbẹ́sẹ̀ tó dé nù bàbá mọ́ bí ò bá tọ́ mọ́ ẹ̀gẹ́ sì ní gbẹ́sẹ̀. Ọmọ bá dàgbọ́ máa bí ọdún kù kalẹ̀ bóyá ẹ̀yin ọmọ balógun sóyè wèrò lẹ́yìn rẹ̀ owó mi jọ́dá ìwà rẹ̀. Ọmọ balógun sóyè wèrò lẹ́yìn rẹ̀ owó mi jọ́dá ìwà rẹ̀. Sùúrù dára púpọ̀ inú bíbí iṣẹ́ àdánù ni. Àbùdí ẹ̀sìn bàtàkùn àbùdí ẹ̀sìn bàtàkùn. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.